pakúpa ni wọ́n pa Mr. Oyedokun o ìkan lára àwọn tíṣà eléyìí tí wọ́n jí kó ní ìlú Ọ̀yọ́ ní ọ̀sẹ̀ tó kọjá wọ́n bẹ arákùnrin lórí ni. Ó wá yẹ kí ìjọba àpapọ̀ ìlú federal government of Nigeria ó wá yẹ kí wọ́n rí dájú wípé àwọn dìde ńlẹ̀ báyìí láti bẹ̀rẹ̀ iṣẹ́ gidi lórí bó ṣe máa run àwọn kinní burúkú ikú ńlẹ̀. Wọ́n bẹ arákùnrin Oyedokun lórí ni wọ́n bẹ lórí ikú orólókù. Now ní ìgbà tá a ṣe sọ wípé ok báwo ni wọ́n ṣe fẹ́ gba principal vice principal àwọn ọmọléèwé bíi 39 báwo ni wọ́n ṣe fẹ́ gbà wọ́n lẹ̀ àwọn teachers tí wọ́n kó báwọn náà fẹ́ gbà wọ́n lẹ̀ àwọn ajínigbé wọ́n dẹ̀ fi fídíò bí wọ́n ṣe gé orí Oyedokun wọ́n so lọ́wọ́ báyìí ni wọ́n fọ̀sẹ̀ pé kó sọ̀rọ̀ wọ́n dẹ̀ bẹ orí arákùnrin wọ́n dẹ̀ bẹ́ẹ̀ lẹ̀ àlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ o lórí bó ṣe ń lọ àwọn tí wọ́n kó nílùú Ọ̀yọ́ o kí ni tó ṣẹlẹ̀ gan ẹ̀yin èèyàn kó tó di pé mo bẹ̀rẹ̀ sí ní jáyín sí kó tó di pé mo bẹ̀rẹ̀ sí ní fún yín ní àwọn breakdown àwọn nǹkan tó ṣẹlẹ̀ àwọn updates lórí ẹ̀ ẹ máa bá mi share ẹ máa likes ẹ máa tẹ likes ẹ máa tẹ love ẹ máa tẹ comments sí abẹ́ fọ́nrán yìí ẹ máa bá mi share kó lọ káàkiri ó gbọ́dọ̀ dọ́dọ̀ àwọn ìjọba wa Mrs. Alamu principal ọ̀gá iléèwé tí wọ́n gbé ní ẹ̀sìn ẹ̀lẹ̀ ní Ọ̀yọ́ state ó rawọ́ ẹ̀bẹ̀ ó pariwo síta ó ní pé káwọn ọmọ Nàìjíríà kan gba òun náà ìjọba wọ́n ń gbìyànjú bó tẹ̀ jẹ́ wípé gómìnà Ṣèyí Mákindé agbẹnusọ wọn ó sọ àwọn nǹkan kankan tí n bá tún máa sọ fún yín wípé àwọn kinní burúkú yìí explosive device ni wọ́n rí mọ́lẹ̀ fún ikọ̀ àwọn ọmọ ológun eléyìí tí wọ́n wá wọn nínú igbó explosive device yìí òun ló ṣe kíni ló ṣe àwọn èèyàn léṣe tó jẹ́ pé ó padà àwọn security tí wọ́n wá àwọn kinní burúkú nínú igbó ṣé wá rí wípé àyà níní àwọn people yìí ó pọ̀ gidi ní ìgbà tí bandits tí wọ́n lo explosive device tí wọ́n rí mọ́lẹ̀ káàkiri láti lè ṣe àwọn ọmọ ológun léṣe ẹ rí wípé ó ti wá gbẹnu tán báyìí ẹ̀yin èèyàn ẹ má bọ̀ ẹ jẹ́ sáré jayín sí o now ní àná ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́ ni wípé àwọn ọmọ ológun sójà ni o ọlọ́pàá ni o àwọn vigilante ni o àwọn rangers gbogbo àwọn ológun tí wọ́n ń gbìyànjú láti wọnú igbó ní Ìgbẹ́tì láti lọ wá ibo ni àwọn kinní burúkú níbo náà sá sí níbo náà kó àwọn èrò sí ibẹ̀ gangan ni wọ́n tó ti ṣe kinní wọ́n tó ti da ọgbọ́n mi nígbà tí wọ́n rí pé àwọn ọmọ ológun àwọn ẹlẹ́ṣọ́ ààbò wọ́n ti wà nínú igbó ibi táwọn wà níṣe náà ṣe kinní níṣe náà rí explosive device náà rí mọ́lẹ̀ nìyẹn búgbàm ló pa àwọn ọmọ ológun kódà ìkan lára àwọn vigilante yẹn ó ń confirm ẹ̀ wípé ibi inú igbó táwọn wà yẹn ibẹ̀ làwọn kinní burúkú ìwà torí àwọn ń gbọ́ igbe àwọn ọmọ tí wọ́n ń pariwo àwọn ọmọ tí wọ́n kó nílé ìwé yẹn tí wọ́n ń pariwo àwọn ń gbọ́ igbe wọn ó ní ó túmọ̀ sí wípé inú igbó yẹn gangan ni àwọn kinní burúkú náà ṣe sá sí àmọ́ gbogbo ìgbìyànjú wípé kí wọ́n lè ṣe kinní kí wọ́n lè rí wọn mú pàbó ló já sí àbí ìgbà tó jẹ́ wípé àwọn gan explosive device tí wọ́n dẹ̀ lò yìí àwọn ọmọ ológun Nàìjíríà àwọn ọmọ gbogbo àwọn ẹlẹ́ṣọ́ ààbò tí wọ́n ya wọnú àwọn ọmọ wọ́n ti lọ fara káṣá bó lè jẹ́ pé gómìnà Ṣèyí Mákindé sọ wípé àwọn ṣiṣẹ́ takuntakun lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n màá túbọ̀ ọ̀rọ̀ gómìnà wípé iṣẹ́ takuntakun àfẹnusọ ò tó nǹkan ẹ jẹ́ because wọ́n ti bẹ́ èèyàn kan lórí báyìí wọ́n ti bẹ́ èèyàn kan lórí báyìí nísìn àmọ́ nǹkan tí wọ́n fẹ́ ṣe pẹ̀lú àwọn tó kù kí ni ìgbìyànjú àwọn pípù yìí kí ni nǹkan tí wọ́n fẹ́ mú jáde lórí wípé ẹ wá jíyàn gbé láìṣẹ̀ láìrò ẹ kó wọn dénú igbó ẹ ń béèrè fowó àti ìmẹ̀yẹ tẹ́ ń béèrè fún ní pàtó ẹ̀dẹ̀ tí mú ẹ ti bẹ̀rẹ̀ sí ní pa wọ́n ní kọ̀ọ̀kan àwọn ẹlẹ́ṣọ́ ààbò tí wọ́n ya sínú igbó láti wá dóòlà ẹ̀mí àwọn pípù tí wọ́n kó yìí wọ́n ṣe kíni àwọn èèyàn náà tó fara káṣá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n bá lọ hospital tí wọ́n ṣe kíni tí wọ́n treat lọ́wọ́ báyìí nínú àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n ya wọnú igbó yẹn now ṣé ká wá sọ wípé ipá Nàìjíríà kò ká àwọn bandits mọ́ ni kí ni nǹkan tó ti wà lọ́wọ́ wọn gan ní èlò ogun eléyìí tó ṣe kíni eléyìí tí ipá àwọn ọmọ ológun Nàìjíríà tí ò lè fi ká àwọn pípù yìí ìjọba Nàìjíríà ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín o ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ má sùn lé mò ń sọ ẹ má sùn lé pàápàá nílẹ̀ Yorùbá táwọn kinní burúkú ti wọ̀ yìí ẹ jẹ́ ká ṣe kíni ẹ jẹ́ ká wá kún ọ̀rọ̀ ara wa ẹ jẹ́ ká ran àwọn ìjọba lọ́wọ́ lórí security nílùú yìí bẹ́ẹ̀ informant kan àwọn kinní burúkú náà máa bá dé oríire local government ní ẹ̀sẹ̀lẹ̀ níbi tí wọ́n ti lọ kó àwọn ọmọ ọlọ́mọ àti ìmọ̀ faith àwọn ọmọ tó ń jí kó àti ìmọ̀ principal àti ìmọ̀ faith principal àti ìmọ̀ faith àwọn teachers eléyìí tí wọ́n jí kó ó ti jẹ́ pé ìfẹ́ ẹ̀yọ́ náà ó ń lọ lọ́wọ́ nílùú Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ bí mo yẹn ń ṣe fídíò yìí àmọ́ síbẹ̀síbẹ̀ ìyẹn ò sọ́ọ̀fù kankan ju pé kí ìjọba bá wa túbọ̀ ṣe kíni kó túbọ̀ bá wa tẹpẹlẹ mọ́ kó túbọ̀ bá wa gbé àwọn ìgbésẹ̀ gbogbo ẹ̀yin èèyàn gbogbo ẹ̀yin èèyàn tẹ́ jẹ́ abiyamọ ẹ má bá mi share fọ́nrán yìí ẹ má bá mi share fídíò yìí ẹ wo condolence o fún mọ̀lẹ́bí arákùnrin Oyedokun eléyìí tí àwọn ajínigbé tí wọ́n bẹ́ lórí àkọsí ẹ̀dá gbogbo ẹ̀yin tẹ́ ń post fídíò arákùnrin níbi tí wọ́n ti bẹ́ lórí ẹ ní láti ṣerú nǹkan báyìí irú fídíò báyìí kò yẹ kó wà lórí ayélujára nítorí àwọn mọ̀lẹ́bí arákùnrin irú kò wọlé fẹ́ kọ́ wà tó máa ń rí irú nǹkan báyìí àwọn tí ò tiẹ̀ ṣe mọ̀lẹ́bí ẹ̀kọ́ àwọn tí wọ́n jẹ́ abiyamọ àwọn tí wọ́n ní ìtara èèyàn tí ẹlòmíì bá rí ó máa ba nǹkan míì jẹ́ lára ẹlòmíì tó bá rí ẹjọ́ nítorí Ọlọ́run we can do more better pàápàá gbogbo àwa tá ń gbé ìròyìn tá ń gbé àwọn ìṣẹ̀lẹ̀ síta ẹjá mọ àwọn fídíò tá máa post ẹjá mọ àwọn information tá máa fi síta èmi ti sọ wípé èmi ò sí nínú àwọn èèyàn tó máa sáré rí nǹkan tá máa sáré wá lè kẹ̀ síta wípé àwọn tá ń gbìyànjú àti ṣẹ́gun ẹ̀ wọ́n tún máa wá rí strategy tàfẹ́ lò no ẹjọ́ nítorí Ọlọ́run gbogbo ẹ̀yin akẹgbẹ́ mi tá jọ ń ṣe àwọn nǹkan yìí tá ń gbé ìròyìn síta ẹjọ́ ẹ máa wọn fídíòs tẹ máa gbé ẹ̀dẹ̀ máa wọn informations mò ń ka ìròyìn ẹnìkan níbi tó ti sọ wípé àwọn ọlọ́pàá wọ́n ti mú àwọn kìnnì kan àwọn tí wọ́n ṣiṣẹ́ bí ọlọ́pàá ti mú wọn that is a very cheap clickbait nítorí ẹ̀fẹ́ ní views ẹ̀ ní láti máa ọkàn àwọn àyàn gbọgbẹ́ báyìí ju pé kéèyàn wá máa fi fake topic kéèyàn máa fi ṣe headline ìròyìn ẹ̀ lọ ẹjọ́ nítorí Ọlọ́run ìkànnì wọn bẹ̀tẹ̀ gbogbo ẹ̀yin ẹ máa bá mi pín fúnra ẹ̀ káàkiri lágbára Ọlọ́run ẹ̀ ní kó sọ́wọ́ ajínigbé o àdúrà mi sí gbogbo àwọn tí wọ́n wà ní igbó ajínigbé ni pé kọ́lọ́run ọba Elédùmarè kó bá mi tú wọn lẹ̀ ẹ wo ẹ máa bá mi pín fúnra yìí ẹ máa bá mi share ẹ máa tẹ likes ẹ máa tẹ love ó máa help video láti go viral ẹ wo ẹ̀yin èèyàn lágbára Ọlọ́run ìbànújẹ́ ò ní jẹ́ ti yín o eléyìí tá a tún kò sí lọ́sẹ̀ yìí nìyẹn o lágbára Ọlọ́run ìròyìn ayọ̀ ló máa ya ọ̀dẹ̀dẹ̀ ti yín o ànígbọ́ ìròyìn láabi o lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ìdílé àwọn Oyedokun mo kí wọn kú aráfẹ́ra kù ẹni lágbára Ọlọ́run àní rí ìṣẹ̀lẹ̀ burúkú mọ́ lágbára Ọlọ́run gbogbo àwọn tó dẹ̀kù sọ wọn á dé wọn á wá bá àwọn ìdílé wọn láyọ̀ àti àlàáfíà ẹ̀yin ìjọba ẹ dákun nítorí Ọlọ́run ẹ bá wa nǹkan ṣe sí o ẹ bá wa ṣe kíni ẹ bá wa nǹkan ṣe sí ẹ wo ìkànnì Àríyá tẹlifíṣàn lẹ́wà níbi tá a ti máa mú wá fún yín bó bá ṣe lọ káàkiri bó bá ṣe lọ lórí ọ̀rọ̀ ti Oríire local government lórí àwọn ọ̀rọ̀ àwọn ọmọléèwé àwọn principal àwọn teachers náà kó yìí náà ni máa update yín ní time to time ẹ wo ẹ ṣeun o ẹ ti gbọ́ wa lórí ìkànnì yìí.